kọ́ndíṣọ̀n tí ìwọ́n àwọn àti oníwà èjì náà lò tó bá ti pé fún ọtí ọ̀rọ̀ ìpínlẹ̀ ní àrùbá àgbà tó bá ti lè jí ìnáwó akọ ìpínlẹ̀ sẹ́yìn tí ẹ̀ fún ìpínlẹ̀ àrùbá àgbà. ṣílẹ̀ àwọn tí wọ́n fi wá tí wọ́n ti ìyá ojú lọ́rọ̀ rẹ̀ olùdarí ọ̀gbìn àwọn sọ̀rọ̀ ẹ̀ fún wọn. báwo ni o pé kọ́ndíṣọ̀n ti ra ẹ̀ wọ́n sọ fún mi gbọ́dọ̀. kọ́ndíṣọ̀n ti ra ẹ̀ wá sí ilé ẹ̀ fún ẹ. àmì ìlú gbèsè ẹ̀tọ́ ọ̀gbìn ìlú ìbẹ̀rẹ̀ rẹ̀. kò ní jẹ́ ọmọ ilé ìtumọ̀ ọ̀rẹ́ ara ẹ̀ṣẹ̀ ọ̀rẹ́ jọ ọ̀rẹ́ sẹ́lẹ̀ fún ẹ̀yìn láti máa ẹ̀kọ́. ìlú nàìjíríà òun láti mú sọ́lẹ̀ tí wọ́n jáde lórí àbàdàbà láti ní ara ẹ̀ lóun láti tẹ̀ ọ́ síra tí wọ́n ti kọ́ ọ̀tọ̀ láàrin ó tọ́jú èrè tó yẹ àwọn ọ̀gá ó kàwé dára ó ṣẹ̀ṣẹ̀ wá bí sọ̀tà àti ìmúra ó ní sọ́lẹ̀ ìbátan ìyá ara rẹ̀. Dáwọ́dà ó lọ mú wọ́ọ̀tì lẹ́nu ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ ọ̀sẹ̀ àdáyé àtúwọ̀ ọ̀sẹ̀ ọ̀dọ̀ ọ̀kadà akẹ́kọ̀ọ́ ọ̀sẹ̀ àdáyé láàrin aṣọ sábẹ́lẹ̀ ó bẹ̀rẹ̀ iṣẹ́ ajá nígbà láàyè ó ní ọmọ ẹ̀sẹ̀ àbọ̀ ìdílé àwọn gbogbo ọmọ akéwì kíákíá lẹ́yìn náà ó tún wá ní ìsọ̀fà pẹ̀lú òun tún lè kọ́. Òwúrọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú ìyá òjò wá bó bá ṣe ìyá ètò tí máa mú ó bẹ̀rẹ̀ ní ṣé fún ọmọ yóò ṣú ní lábẹ́ ìyẹn ká ká tó wá ayé kan àdá adé láàárọ̀ rẹ̀ ó ti dára sílẹ̀. Màṣẹ nígbà tó ti ẹ̀ wọ́n arákùnrin olùwáyé bẹ̀rẹ̀ lọ́wọ́ ó tó ń ṣe màṣẹ nígbà tó ti ẹ̀ wọ́n arákùnrin olùwáyé bẹ̀rẹ̀ lọ́wọ́ ó tó ń ṣe.
Você
tí mo ń gbé wá sí àwọn ọkọ̀ owó lọ́wọ́ tó ká every month wọ́n á máa sọ owó ilé tó bá tó ń bá òun lé ìwé tó bá sọ á máa sọ owó fún wọ́n á tún wọ́n fún lọ́wọ́ àgbàlagbà àti ìjà máa fi jẹ ẹ̀fọ́ wọn àwọn ìlú tí wọ́n bá bẹ́ẹ̀ ó lè bá ayé àwọn ọmọ ìyá ìwọ̀n àṣọ òjò ẹ̀wọ̀n àṣọṣe ó lè bá ọmọ òwe àgbàlagbà àṣọṣe kọjá wọn tí wà. Ìṣègùn èyí sáájú ìdìbò nínú ìjà mìíràn. Bí wọ́n pẹ̀lú ìṣègùn èyí sáájú ìdìbò nínú ìjà tíwájú. Àbúkọ́lọ́ ọmọ tí wá ó rà tí wọ́n rà ní ìyá ìṣègùn lálẹ́. Àbí ìbọn ní ọgbẹ́ rà ó bá wà ní ìyá àtẹ̀rẹ̀ náà sọ́wọ́. Ó kó ìgbà ṣe fẹ́ lórí. Àti àti wọn ní alágbára àṣà tí wọn fà lọ́jà ọ̀pọ̀ àtúnyẹ̀sọ̀ àti protest lọ́dún ọ̀pọ̀ sẹ́ẹ̀tì nípa mọ́ ìtọ́nà ìṣìná. Ó ní pé iṣẹ́ ìṣúná ọ̀gbìn àgbàgbà ọ̀gá ọ̀gbìn náà. Èyí tí wọ́n wá dáadáa ọ̀hún. Ṣáàjọ́ ìjọba ọ̀pọ̀ ìjọba Jésù máa ń yọ obìnrin dáadáa ní ẹ̀ owó kọ̀ọ̀dúnṣọ́ máa sá owó tó kù ní ìbàdàn wọ́n bí kí sùn ìgbà o wọ́n ti fún mi ní ọ̀sán ọ̀sán wọ́n ti fún owó wọ́n ti fi sọ ọ̀sán tó wọ́n lọ́wọ́ lórí lọ́wọ́ wọ́n ti fún owó wọ́n ti fi sọ ọ̀sán lọ́wọ́ àsìkò lọ́wọ́ àwọn àtúntò wọn sílẹ̀ pẹ̀lú wa àwọn ètò owó ṣe bẹ́ẹ̀ wọ́n sí ara àtúntò ọ̀pọ̀ nígbà tó kú àtúntò ọ̀pọ̀ nígbà tó kú ní ojú wọ́n ṣe wọn láàárín ilẹ̀ wọn dárí ìyàgbà ọwọ́ kíkó yàtọ̀ àìsàn ṣùgbọ́n wọn bá àbá ọjà wọn ò ṣe lójú. Thank you.
From music to movie, from movie to boxing, from boxing to sister. Open the sáré àgbàdo àpẹẹrẹ tó di àwọn ìṣàkóso ní sáré lọ́wọ́. Ó fẹ́ kó ìyá ọ̀rọ̀ lọ́wọ́ ṣe. Òkú ẹ̀mí tó di àwọn ìṣọ́, òun náà tẹ̀lé sáré. Ọba Cruz, Cruz Master, Ọba Cruz, Kàásìmọ̀ ọ̀rẹ́ bí ìmúra àwọn òṣèré. Àyùbá àwọn ọ̀rẹ́ ìfọwọ́ ètò ìbáṣe. Ìgbàgbọ́dọ̀ àwọn ènìyàn láti mọ̀ ní ọ̀sùn tó ń lọ ètò ìbáṣe.
Thank you.